ẹ̀jẹ̀ ń gbọ́dọ̀ tó àtòkù ojúmọ́ tòní àsìkò bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí ọlọ́run ọba tó ní ìrìn àjò ayé lọ́wọ́ yóò jẹ́ ká gúnlẹ̀ sébùté ògo lórílẹ̀‐èdè yìí. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣé gidi gan, tó dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú àdúrótì yín lórí àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan tẹ́ ń bá wa mánéjì bó bá ṣe wá tẹ́ sì ń bá wa ṣe ààrẹ dáadáa. A tó bẹ̀ yín, ẹ má jẹ́ kí ìbánisẹ́ ètò wa ẹ má jẹ́ kí ó jẹ́ ìnira fún yín. Ẹ ṣàánú wa, ẹ má bá wa ṣe ààrẹ, ẹ jẹ́ kó go viral. Ẹ ṣàánú wa torí pé ibẹ̀ náà làwa náà ó ti máa rí agbára àti ìwúrí láti máa tún ṣètò, láti máa mú àwọn àkọ́tún ètò wá. Àsìtò bẹ̀ yín lẹ́ẹ̀kan sí, ẹ bá wa láìkí ẹ̀, kẹ́ kọ́mẹ́ǹtì sábẹ́ rẹ̀, ẹ kọ̀rẹ́ẹ̀tì wa. Àwa tá a dúró yìí a gbà correction níbi tá a bá ti kú, tó bá ti kùdẹ̀kùdẹ̀ bá wà, gbogbo ohun tẹ́ ẹ bá sọ ń pa rẹ̀ a mójútó torí kò sẹ́ni tó perfect nílé ayé tá a wà yìí. Ihun tó gbé mi wá sórí ètò lénìí, ẹ mọ̀ pé àwa ọ̀rẹ́ aráàlú làwa, àwa gangan náà ń pè ní aráàlú. Ètò tèní ìpenisákèésí ni fún ìjọba la fẹ́ bá wí, ìjọba la fẹ́ bá wí because wọ́n ní ojú tí ó bá bá ní kalẹ̀ kò ní tàárọ̀ ṣepin. Yorùbá ló pa lówe bẹ́ẹ̀. Ìdí nìyí táwa náà ṣe wá sórí kan ní ilé nìyí tá a ṣe ní ká wá fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná eléyìí tí ìjọba tún gbé owó gegere lé lórí. Àwa ò bínú síjọba pé wọ́n fowó kún owó náà, a sì bínú pé gbogbo àwọn àtọ̀ tí wọ́n ń tò lórí ọ̀rọ̀ náà. tó yẹn wa ẹ máa bá wa ká lọ. Ní nǹkan bíi ọdún bíi mẹ́rin sẹ́yìn, that was around September 1st year 2020. Akàndédé rí ìjọba Buhari nígbà yẹn to give announcement lórí increment on electricity tariff lọ́dún náà September 1st láti orí 30 naira 23 kobo per kilowatt wọ́n increase sí 62 naira 33 kobo. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé ìjọba Ọbásanjọ́ ní 1999 tẹ́ bá wò ó ní nǹkan kan tí mo fẹ́ fàyọ lórí ọ̀rọ̀ yìí tó gbé mi wá. Kì í ṣe owó tí wọ́n fi sí ìnira wa, owó tẹ́ increase owó NEPA kọ́ ní ìnira ohun orílẹ̀-èdè. N tó jẹ́ ìnira orílẹ̀-èdè gẹ́gẹ́ mo fẹ́ sọ lónìí nípa ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ náà máa ń ká mi lára torí pé mo rí wípé ibi tí kùdẹ̀kùdẹ̀ ti bá ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ọ̀rọ̀ náà ni. Ilẹ̀ aláwọ̀ dúdú, ládùúrú bí aláwọ̀ dúdú ṣe gbìyànjú tó, ta lọ lóyìnbó alọ́kàwé àṣegbá àṣàwò àrínà tán dòní. Nàìjíríà gba independent láti 1960 kò sì rí iná tàn di òní tá wà nù rẹ̀. Púpọ̀ ìlú láfíríkà lórí bẹ́ẹ̀. Ghana tẹ́ sọ pé ń tanná ń gbádùn, Ghana ò gbádùn náà o. Ẹ lọ wádìí dáadáa, èmi máa ń sọ gbogbo ìgbà, ẹ máa rò péré ni. Accra àtàwọn ìlú kéréje kan tí wọ́n jẹ́ ìlú tí àwọn ọlọ́lá wọn wà tó jẹ́ pàtàkì níná wà. Tẹ́ ẹ bá dé ìgbèríko Ghana inú òkùnkùn, kódà kò sí póòlù wáyà náà. Àṣírí mo gé fún yín lẹ́nìí. Tẹ́ bá lọ àwọn ìgbèríko kan, ṣe bí ìgbèríko tí wọ́n ń bẹ̀ sí, wọ́n sì ń rí póòlù wọ, ìjọba tí wọ́n sì ń rí póòlù wọnú agboolé báyìí, bọ̀ kò ní sí nọ́mbẹ̀. Tàbí káwọn aráàlú ti ẹ̀ dáwùjọ ra fúnra wọn, ṣùgbọ́n wọn ò ní rí náà tàn. Ìyẹn yàtọ̀. Ọ̀dọ̀ tí wọn kò tiẹ̀ sí, Ọlọ́run bá tẹ̀ wá ṣe mírèkù náà, kò sí póòlù tí ó ṣe mírèkù lé lórí tí ló fi tà lọ́dọ̀ tiwọn ní Ghana. Ó kún Ghana. So kí ni ìṣòro èèyàn dúdú? Ibẹ̀ lèmi ń lọ. Bàbá wa Ọbásanjọ́ nígbà ìṣèjọba wọn ní 1999 àti ìṣèjọba Yar'Adua
títí tó fi dórí ìṣèjọba Jonathan a rí wípé wọ́n gbìyànjú láti fi wọ́n ná 2.7 trillion lórí ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná for good 16 years tí PDP fi ṣèjọba. Ẹ béèrè lọ́wọ́ ìjọba Nàìjíríà pé iná 2.74 trillion níbo ló wà. Mo fẹ́ pé bàbá Bọ́lá Ahmed Tinubu sí àkíyèsí kan ni o, torí pé ìbẹ̀rẹ̀ orí burúkú, wọ́n ní àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni. Èyí sì sọ ìdí tó fi jẹ́ pé increment wọn ìwọ́n fẹ́ yan aráàlú jẹ ni, ẹ fi yàn wá jẹ ni. Ìjọba 16 years ná 2.7 trillion lórí ọ̀nà iná Nàìjíríà ò ti bẹ́ẹ̀ kò tàn. A sì rá àwọn èèyàn kan tó yẹ pé wọ́n yà gba pólù gbalé wọn kọjá báyìí, iná ò tàn nínú ilé wọn dọ̀la ọ̀sẹ̀ tá à ń sọ̀rọ̀ yìí, wọn ò rí iná Nàìjíríà lò. Mo wá ń bọ̀ nígbà tó di September tí ìjọba Buhari September 1st tí mo sọ ní year 2020, ìjọba bàbá Buhari àwọn náà fọ̀rọ̀ jomi tó rọrọ̀ 31st August wọ́n ṣe meeting pẹ̀lú NERC, àwọn tí wọ́n ń ṣàmójútó iná mọ̀nàmọ́ná orílẹ̀-èdè yìí. Wọ́n wá jókòó, wọ́n gbìmọ̀ pọ̀, wọ́n ṣàpérò lórí pé kí ni tí ó jẹ́ kí iná Nàìjíríà ó dáa, toró wùjọba rẹ̀ láti ṣe iná Nàìjíríà kó dáa. Tí àwọn oníná mọ̀nàmọ́ná sọ nínú rìpọ́ọ̀tì wọn ni pé owó tí àwọn ń gbà lórí ọ̀rọ̀ náà, owó yẹn ti kéré jọjọ ju káwọn ó provide iná mọ̀nàmọ́ná tó dárangájíá fún orílẹ̀-èdè yìí. Inú ẹ̀ ni bàbá wa Buhari sọ pé kí lẹ́rù pa lè ṣe. Wọ́n wá fẹnu kò ní 31st of August pé tó bá di kẹ́lẹ́ máa wo ẹni mẹ́tì lọ́rọ̀ ọmọ náà mọ̀nàmọ́ná kíákíá ìjọba máa sáré fowó kún. Wọ́n ń jíròrò fún 3 months, wọn ò jíròrò rẹ̀ ní fọ́sẹ̀ kan, ọjọ́ kan péré ni wọ́n ṣe meeting ní on the 31st August 2020. Wọ́n dẹ̀ increase iná níjọ́ kejì on the 1st of September 2020 láti 32 naira láti 30 naira 33 kobo, iná wá sì bọ́ sí 62 naira 33 kobo. Ìyẹn kọ́ ni ìṣòro tí Nàìjíríà ní. Àwọn ọmọ Nàìjíríà kérora ha owó ìwọ́njú ó ṣe gbá ṣàwó àtọ̀faradà àtúnṣán lọ. Nǹkan tí wọ́n ń ṣe ní kàyéfì tí mo fẹ́ kẹ́ mọ̀, bí náà mọ̀nàmọ́ná máa ṣe ń lò òkè bẹ́ẹ̀ ni dísù náà máa lọ tẹ́lẹ̀. So ṣe mọ̀ pé in táwọn méjèèjì ń dánwò yẹn, tíjọba ń dánwò ń bẹ̀ yẹn ni pé kí orílẹ̀-èdè ó sá wà ní òkùnkùn, ó ní tó jẹ wọ́n lógún, kì í ṣe pé kó wà ní òmọ́lẹ̀. Because ẹ̀yin tẹ́ ń fowó kún owó náà, ó yẹ kó owó dísù ó wálẹ̀ ni. Ẹ wàá máa mú owó náà, ẹ máa increase ẹ máa increase owó dísù, ẹ máa increase owó náà, ẹ máa increase owó dísù, so that ayé èèyàn dúdú ilé òkùnkùn náà ni ó máa wà lọ. Torí èrò tẹ́ ní nípa ẹ̀ kò yé mi. Now ẹ increase owó náà, bàbá Buhari kí increase owó náà, iná ò mà tó tàn, iná òkùnkùn la máa wá títí tíjọba bàbá Tinubu fi débẹ̀. Ṣùgbọ́n kíní kan tí mo kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ náà bàbá Buhari ni pé iná bàbá Buhari stable nígbà yẹn. Àwọn ibìkan a ti ráwọn tó lò náà for 24 hours láwọn àkókò kan, ara àwọn ibìkan tí wọ́n lò fọ́jọ́ mẹ́ta tí náà ò ní lọ lásìkò yẹn. Iná Nàìjíríà dáa ju àtẹ̀yìnwá lọ, a gbọ́dọ̀ parọ́, ní 68 naira. Torí ní orí 62 yẹn wọ́n tún padà increase tó fi dìgbà tí wọ́n gbé ìjọba kalẹ̀ títí tó fi di ìwòye àná àbíjẹta kan tó increase eléyìí ní April 1st. Owó náà Nàìjíríà sì wà ní 68 naira per kilowatt. But níjọ́ tí bàbá Tinubu ti gba ìjọba gbà báyìí, àárí iná mọ́. Òdodo ọ̀rọ̀ tó korò ni èmi ò sọ lénìí. Èmi yìí parọ́, mo ti sọ fún ìjọba wọn, èmi ò ní parọ́. Tẹ́ ẹ bá ṣe dáadáa, èmi ti kọ́kọ́ bọ́ sórí ìkànnì tí màá máa pariwo yín, torí mo wà nínú àwọn tó campaign fún yín. Màá pariwo, gbogbo ayé ó sì gbọ́.
èèyàn bá máa bú mi pé ọmọ Tinubu ni mí ò kí ẹ̀ gbowó lọ́wọ́ anybody ó fún mi ní chance àti sọ̀rọ̀ ọkàn mi balẹ̀ dọ́ba ìwọ tó bá sin aráàlú ọwọ́ rẹ̀ sì gbọ́dọ̀ rírè inú mi sì dùn dáadáa pé ìjọba tí mo dìbò fún yóò fàkọyọ bò lórí ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná tẹ́ bá kíyèsí mi mo ti ń pariwo bọ̀ láti last year tó ti gbàjọba wípé ẹni tẹ́ fi sí ipò mọ̀nàmọ́ná yìí pé kó ṣàmójútó rẹ̀ kò lè ṣàṣeyọrí bó tún sọ lẹ́ẹ̀kan sí tí Adélabú bá ṣàṣeyọrí lórí ọ̀rọ̀ náà wà láìtàlá ẹ̀ pàjá fún mi máa jẹ́ ó nídìí tí n fi sọ àwọn tó ní challenge iná àwọn tó bá ní challenge iná mọ̀nàmọ́ná àwọn ni wọ́n lè yanjú ọ̀rọ̀ náà mọ̀nàmọ́ná tí wọ́n mọ tí wọ́n ń fèsì Adélabú ò lè sọ fún mi pé níjọ́ tán ti bíhùn sí Nàìjíríà yìí òun ti wà ní òkùnkùn rí for 24 hours láì lóná kò possible bàbá Bọ́lá Ahmed Tinubu likewise you mo mọ̀ pé ẹ̀yin gan ò lè wà níjọ́ tẹ́ ẹ ti tọ́lọ́run ti dá yín tẹ́ ẹ ti ń gbádùn lórílẹ̀‐èdè yìí ẹ ti wà nù òkùnkùn 24 hours rí so ẹ lè mọ bó ṣe rí torí ẹ̀ làwọn òfin tẹ̀ ń máa ń ṣe tí máa ń ká mi lára tíjọba máa ń ṣe ẹ kàn rò wúrúwúrú ẹ kàn decide ẹ ní consider àwọn tí ń wà nù òkùnkùn àwọn yìí ní kẹ́ lọ bí sẹ́ni tó wà nù òkùnkùn fún odidi ọjọ́ 11 tí ń wá solution bí ó ṣe lò náà àwọn èèyàn ládùúgbò wa dáwó wọ́n ra pool ọ̀pọ̀lọpọ̀ lé ní àdúgbò yìí ní Nàìjíríà yìí ló jẹ́ pé àwọn ni wọ́n fa wáyà àwọn ni wọ́n ra òpó sádùúgbò transformer ti ń taná ní street mi yìí ní 2-3 years ago la dáwó ra fún ara wa ìjọba ọmọ ní ẹ má fún NEPA lówó ẹ má dáwó ra kankan ìjọba lẹ wọn náà ní láti àti rà ṣùgbọ́n sáárì náà ẹni ká má dáwó ká má fowó ra póòlù mọ́ ká má fowó ra wáyà mọ́ ká má fowó ra jẹnẹrétọ̀ mọ́ àmì transformer mọ́ bó ṣe náà wà ibẹ̀ ní jẹ́ káwọn èèyàn ní wá owó kó kọ́lé tí ó mọ̀ sùn àti fámìlì ẹ̀ kan tún wá mọ̀ sùn ní òkùnkùn ìwọ tó sùn lé òkùnkùn nínú òkùnkùn nílé mìrẹ́ǹtì tọ́lọ́run wá yọ̀ǹda fún wọn náà tó ọkọ yàrá méjì tó tún wá máa lọ sùn ní òkùnkùn bẹ̀ ìní jẹ́ káwọn èèyàn máa arrange ara wọn láàrin street pé àwọn tá a ṣẹ̀ṣẹ̀ tẹ̀lú tuntun yìí ẹ jẹ́ a dá owó láàrin ara wa o ká ra transformer ká ra òpó náà ká ra wáyà ó ní ó pọ̀ jù ní Nàìjíríà gbogbo náà tíjọba ń tà tíjọba ń fowó kún lójoojúmọ́ yìí like 60% aráàlú ló wá ojútùú bọ́n ṣe ra property NEPA débẹ̀ 60% ẹ lọ wò tí ò bá jù bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé contribution ni wọ́n dáwó ni mo ti wà ní situation ká máa dáwó ra ná kì í ṣe bí wọ́n 30 years ago ni mo ti ń fèsì pé ká máa dáwó ra ná mo gbọ́njú bá bàbá mi ń bẹ̀ ni àwa tá a jọmọ náà tó ti bẹ̀rẹ̀ à ń dáwó ra transformer à dáwó ra ẹ lọ káàkiri Èkó yìí ló ti pọ̀ jù ẹ lọ káàkiri gbogbo transformer tẹ́rí tó náà ró lé níyì àwọn èèyàn dáwó ra ni kí wàá lè re wọn nígbà tí náà ò bá tàn ẹ̀yin olórí burúkú yìí dẹ̀ ń fowó kún owó náà lójoojúmọ́ ẹ̀ ń mówó ẹ̀ ń fi ń kún níbo wá ni ẹ̀ ń kó owó náà lọ tí ò yé mi nìyẹn torí ẹ̀ ẹni tó bá tajà ìpẹ́ yóò gba owó òkúta lọ́rọ̀ tẹ́ ń dánwò yìí owó ẹkún ni ẹ lè rí iná dáadáa nítorí ẹ̀ lè pé fi ń ja sẹ́kítọ̀ yẹn mò ń sọ ń gbogbo gbà àwọn ẹ̀ẹ̀ka kún mo ní Adélabú ò lè rí ṣe iṣẹ́ ó lérò àwọn èèyàn tá a rí ń bẹ̀ tọ́kàn wá balẹ̀ pé NEPA ṣetán tí ó gba ìdáhùndè kì í ṣẹni tí bàbá rẹ̀ lówó tó jẹ́ pé òun gangan inú ọlá ní ń gbé ẹ gbàgbé ẹ lọ wá ẹni tó mọ tó lè ṣe ẹ rí wípé kinní kan solution kékeré kan wá wà tá a ti pariwo fún gọ́ọ̀mẹ̀ntì láti ọdún yìí a ní ẹ make sure pé tẹ bá mọ̀ pé ẹ fẹ́ ṣe náà Nàìjíríà dáadáa tẹ sì fẹ́ fowó kún fún wa ẹ fún gbogbo ìlú ní prepaid meter gbogbo ayé ẹ jẹ́ ká ní ẹ jẹ́ kó rọ̀ wá lọ́rùn láti rí màá sọ̀dí fún yín lẹ́nìí mẹ́tà tí ìjọba ń pariwo pé àwọn ń kó mẹ́tà wọlé àwọn máa ń gbọ́ nínú ìròyìn àìrí bádùúgbò ṣe tóbi tó yìí
ilé tí ń lo mítà ń bẹ nínú 100 bíi 20% ni bíi 20%. bó o ní náà ṣe tàn ìjọba Jonathan àmọ́ ó privatize NEPA ó ta fáwọn èèyàn kan àwọn sọ̀rí ọmọ Nàìjíríà kan ló rà á nígbà tí wọ́n dẹ̀ rà á ṣé kò yẹ kí wọ́n wó owó tí wọ́n fi generate iná ni àwọn aráàlú ló yẹ ká dáwó fún wọn kó tó lọ fi generate iná irú ìyàwó lẹ́fẹ́ kó máa jẹ wá lọ for life kí ni ó jẹ́ ìtàn rere tá a fẹ́ pa fáwọn àrọmọdọ́mọ lórí ọ̀rọ̀ náà NEPA pé aráàlú ló generate ẹni àbíjọba aráàlú wà means láti tanná ìjọba ni ó mọ decide iye tí wọ́n máa gbà lọ́wọ́ aráàlú NEPA ni yóò kó igi dání àti ìbọn tí ó fi lọ máa gbowó lọ́wọ́ àwọn aráàlú irú ìgbésí ayé wo nìyẹn ẹ̀dẹ̀ lẹ́ ṣàṣeyọrí ńbẹ̀ ẹ̀ lè ṣàṣeyọrí kankan àṣírí mo gé fún ilé ní iná NEPA ò tí ì gba ìdáhùndè ó dìgbà tó lòdòdó bá débẹ̀ tó bá fẹ́ ṣe á mọ̀ pé ẹni yìí ó ṣe tá àti ṣe kì í ṣe fọ́mátì bíi bìrìbìrì bíi olè bíi 419 tẹ́ ń bá lọ yìí àárín náà tàn ẹ̀ ń fowó kún tẹ́ bá fowó kún tẹ́ bá ní ká máa san 1,000 naira per kilowatt tí náà bá ń tàn àwọn èèyàn ó wá owó yẹn kò sí ilé tẹ́rí Nàìjíríà tí ò ní jẹnẹrétọ̀ ẹ lọ wá ilé yẹn jáde tí ò ní jẹnẹrétọ̀ tí ń tàn tí fi ń taná nígbà tó bá karangida àsìkò orúláwà ẹwọ ẹ̀mí àwọn èèyàn tí ń fara gba ooru lórílẹ̀-èdè ẹ̀dẹ̀ lẹ́yìn ṣèjọba ara ò dẹ àwọn tẹ̀ ń ṣèjọba lé lórí inú yóò dẹ̀ máa dùn láti increase instead of kẹ́ wá solution kí ni yóò tán ìṣòro àìní rí náà tán ẹ sọ̀rọ̀ lọ́bẹ̀ mo sọ̀rọ̀ kan ní 2015 mo ní tí wọ́n bá fẹ́ kí iná Nàìjíríà tàn ẹ jẹ́ kí gbogbo ilé ní mítà NEPA ó wá solution nígbà tí mo bá rówó tu ètò ẹgbàá mọ́ lọ́wọ́ àwọn èèyàn wọ́n wá means irú èmi 2011 ní prepared ti wà nílé tí mò ń gbé 2011 èmi àti NEPA ò lẹ́jọ́ àlọ́rọ̀ lẹ́yìn kíra káàdì kí n fi sí ṣùgbọ́n káàdì onáta bá rà ńgbà mí oṣù kan lè mọ́ rí ná ara káàdì owó à ń bẹ̀ but kò dùn mí nítorí pé owó mi sì wà ń bẹ̀ jẹnẹrétọ̀ mi máa sì rọra gbé jẹnẹrétọ̀ bẹ̀rẹ̀ ṣe ti ẹni yẹn máa rèpo sí máa lò jẹ́jẹ́ bo ilé ibi tá ń bá a lọ yìí iná ò ní sí mo wá wo àwọn èèyàn tí wọ́n pé wọ́n ní prepaid tí wọ́n ní mítà so owó tẹ increase yìí làwọn ò mọ̀ san owó wèrè tẹ increase yìí ni wọ́n mọ̀ san láì lóná tẹ mọ bí NEPA ṣe ń charge àwọn èèyàn lù yìí tẹ mọ crazy bill language yẹn crazy bill Nàìjíríà wọ́n ti kọ́kọ́ dé crazy bill rí nídìí owó kò sí ti ń jẹ́ crazy bill Nàìjíríà ni wọ́n ti há díẹ̀ sínú dictionary Nàìjíríà crazy bill ẹ kàn dédé rí àwọn èèyàn ní láì lóná lóṣù mẹ́ta àìmọye ilé tán mọ mẹ́ta wá tán mọ owó wá fún tí wọn ò lóná kí ni ń dájà alẹ́ láàrin NEPA tààràlú ẹ ṣe find this lórí gbogbo kíní ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ the only person tó sòdodo ọ̀rọ̀ ń gbà yẹn wọ́n dẹ̀ sáré yọ́pò òní Fáṣọlá nígbà tí Fáṣọlá fẹ́ stop generator pé kó máa wọ Nàìjíríà ó make sure pé ilé tí wọn bá ti fi mítà sí ọ̀fẹ́ lẹ́mọ̀ lóná àfi kí NEPA lọ fi mítà sí wọ́n sọ di wàhálà máa lọ́wọ́ bí tó ti ní problem nìyẹn o nítorí pé ó sòdodo Fáṣọlá ní problem torí pé ó sòdodo wọ́n ní ò lè rí ṣe ni gírídì tí ń fọ́ọ̀lù sẹ́yìn àwọn tí ń fọ́ọ̀lù ẹni àwọn NEPA ní ń fọ́ọ̀lù gírídì àwọn ní ń bàjẹ́ because tí náà yóò bá bàjẹ́ wọn ò ní fún àwọn tí ń sabotage iná ní opportunity láti ta generator wọn ò ní fún àwọn tí ń sabotage iná ní opportunity láti tepo wọn ò ní fún àwọn tí ń sabotage iná láti bà economy wa jẹ́ bọ̀ ẹ̀yin náà wá ń gbọ́bọ̀ jáwùrà ẹ̀ ń lọ yín ṣé increment nìkan nínú gbogbo tó wà lẹ́yìn increment tariff increment ló kàn lórí ọ̀rọ̀ NEPA abẹ́ ń fúnra abẹ́ ń gbọ́dọ̀ ń bóbó ara yín tí Nàìjíríà bá da ní tẹ́nà yín wà látàlẹ́ ẹ̀ pàjá fún mi jẹ màá jẹ wọ́n tó ti kó sẹ́yìn náà lórí wọ́n ti kó sí yín lórí n tó fà á tẹ̀ fi accept ó fa wọn nìyẹn èmi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ bàbá Bọ́lá Ahmed Tinubu gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́lọ́run rí àárí pé ń gbìyànjú pé kó lè bá a da bọ̀ lórí ọ̀rọ̀ náà mo pariwo tó wàláhì tẹ́ bá rí ṣe ẹ̀ pàjá fún mi jẹ ẹ̀yin gangan fúnra yín mọ̀ pé kò lè da ọ̀rọ̀ náà ò lè da kì í ṣe increment nìkan ní period tó wà tá a wà yìí ẹ kọ́kọ́ fún gbogbo lé ní mítà nìkan káwọ́ bóyá NEPA ò ní generate iná ńgbà ò bá rí sálárì san mọ́ wọ́n ò generate iná jáde gírídì ò ní fọ́ọ̀lù mọ́ àṣírí bẹ́ẹ̀ mo gé fún yín lẹ́nìí because gbà tí òsì fi tán ti fẹ́ rówó kò sí tú ẹ̀ mọ́
àbí àwo NEPA yẹn pọ̀kàn dédé wọnú transformer wáyé wáyé ọ̀kan bẹ́ẹ̀ à ní lù pa síbẹ̀ kó kú tí ó ṣẹlẹ̀ nu because àwa lára nǹkan wa. NEPA wà gíná ládùúgbò yóò ní wọ́n jẹ́ owó náà wọ́n ka wáyà ìwáyà lọ wáyà téèyàn fowó ara rẹ̀ rà ìjọba ò sọ̀rọ̀ rí lórí ẹ̀rí ẹ̀ wá lẹ̀ lóòótọ́ ẹ̀ sòótọ́ kankan ẹ̀ ń tàn wá ẹ̀yìn aráàlú jẹ ni ẹ̀yìn aráàlú jẹ́ ló fi ń pariwo pé Adélabú ò lè ṣàṣeyọrí níbi iṣẹ́ NEPA tẹ̀ ìgbélé lọ́wọ́ yìí kò lè ṣàṣeyọrí kì í ṣe pé nítorí pé kò pass through condition yẹn rí kò ṣé bí ìjọba ló gbé transformer sádùúgbò bàbá rẹ̀ nìbàdàn ẹ bèrè lọ́wọ́ ẹ̀ ṣé bàbá tiẹ̀ ló ra transformer ni ìjọba gbé bẹ́ẹ̀ nítorí mọ̀ pé bàbá rẹ̀ gọ́vnọ̀ ni. àmùkọ́ àwọn bàbá rẹ̀ olóṣèlú ni wọ́n àwọn èèyàn ńlá gbà yẹn wọ́n transformer wọ́n gbé wá fún wọn bẹ́ẹ̀ ni kẹ́ wá fi wọ́dọ̀ bàbá tèmi tẹ́ pé transformer ara fúnra wa ni àwọn aráàlú la dáwó ẹ fi compare kò ní í ṣe sórí. The best thing for you baba the best thing ẹ reverse owó yẹn kẹ wá mandate NEPA pé ẹ lọ mítà gbogbo lé ẹ lọ fún wọn prepaid ṣe bí mítà ṣe bí gbàkà ẹ ní ọ̀fẹ́ lẹ́fẹ́ fún wa àní àwa ready ṣe láti rà Nigerians are ready to buy prepaid meter themselves ẹ ṣètò yẹn ẹ wá ṣètò bẹ́ẹ̀ ṣe increase owó náà nígbà tá a bá ra mítà tẹ wá increase ẹ rí báyà àwọn èèyàn ó sàn àbí wọn ò ní san nígbà tí MTN bẹ̀rẹ̀ sí yàn wá jẹ tí House of Assembly ọjà fún wa ṣé ẹ ti rí wa ká yọ símù MTN sójú títì bá lò mọ́ ni ẹ ti rí wa ká ṣe bẹ́ẹ̀ à ń lò lọ bẹ́ẹ̀ nígbà tí DSTV increase ń jò ní sáà máa lò lọ bẹ́ẹ̀ à ń lò lọ bẹ́ẹ̀ nítorí pé a mọ̀ pé nǹkan ara là ń wò a dẹ̀ ti ní gbèdéke ìgbà tá a máa san bó tẹ̀lé pé àwọn náà yàn wá jẹ bó a kí ẹ̀ bó kì í ṣe títí NEPA tá à ní rí náà tẹ́wọ̀n tó wọ́n máa increase owó náà tá a rí tá a lò ní àti ìjẹ láti oṣù yìí láti bí over a week now or 2 weeks now iná 3 hours la fi ń lò náà wọ́n mú wọn ní 3 hours láàárọ̀ wọ́n mú wọn 3 hours lálẹ́ ládùúgbò mi Ìkẹjà electric 3 hours láàárọ̀ 3 hours lálẹ́ ẹ wá ní kí mi máa san 225 naira per kilowatt fáwọn olórí burúkú eléyìí tọmọtọmọ ni wọ́n nù tọmọtọmọ tí wọ́n ní jẹ́yàn mọ́ àwọn kà àwọn ní ló sọ ìlú sínú òsì NEPA ló sọ Nàìjíríà sínú orí burúkú tá a wà lẹ́nìí gbogbo company ló fọ́dọ̀ company tí mo ń bá sí mọ́mọ́ yìí tá à ń san fún NEPA lóṣù despite that a tún lo diesel bíi 40 million NEPA ọdẹ ẹ̀dẹ̀ wọ́n gba 6 million naira tí wọ́n tóṣù ara diesel 40 million ara asanwó NEPA 6 million inú àkáǹtì wo la ní ká máa kọ́ sí ẹni tó ní company tí kì í bá ṣe pé ẹni tó strong tó lẹ́mìí ṣé kò ní ti sá lọ kò ní ti fọ́dọ̀ company yìí ò ní fọ́dọ̀ èlò sálárì àwọn ọmọ ìlú tó wá tà wá ń bẹ̀ àwọn ọmọ Nàìjíríà tá à ń ṣiṣẹ́ ní company tá à ń sọ yìí èlò ni sálárì wa gbogbo sálárì wa ò tó 15 million but àti ra diesel 40 million àti sanwó ná 6 million tí gbogbo kíní ìbá reduce tá à ń rí náà ẹ constantly tó ṣe pé gbogbo náà tá à ń san lóṣooṣù 20 million lọ ṣé that 26 million naira kò ní wúlò fún company yẹn ṣé inú ọ ní òní dùn pé okay 6 million orí ìkíní ẹ yọ sínú sálárì yín ẹ tó increase sálárì yín ṣé inú wa ò ní máa dùn ẹ̀yin àwọn ajẹ́ ẹlẹ́fẹ́ tó orílẹ̀-èdè ṣe ẹ̀yin àwọn ajẹ́ ni o bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin àwọn ajẹ́ ni tó orílẹ̀-èdè kankan ṣe Adélabú pẹ̀kẹ́lẹ́mẹ́sì yóò ba ìjọba yín jẹ́ tẹ́ ẹ̀ bá mójútó bó tó sọ lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ.